má jẹ́ kẹ́ni tí yóò dá ẹ̀ mọ̀ ó fi mí ṣẹlẹ́yà pé ọlọ́run mi dá ọlọ́run mi dá ọlọ́run mi dá o. ayérayé ọlọ́run o ayérayé ọlọ́run o. má jẹ́ kẹ́ni tí yóò dá ẹ̀ mọ̀ ó fi mí ṣẹlẹ́yà pé ọlọ́run mi dá ọlọ́run mi dá ọlọ́run mi dá o. wọ́n lọ sọ pé ìdíwọ́ ní àṣẹjì làkùn kí n má pè é wá dáhùn ọlọ́run mo ti pè é ọlọ́run sáyé sọ̀rọ̀ mi o kó dùn kó pọ̀ kó dùn kó pọ̀ kó pẹ́ kó pẹ́ o. onídìí ní àṣẹjì làkùn kí n má pè é wá dáhùn ọlọ́run mo ti pè é ọlọ́run sáyé sọ̀rọ̀ mi o kó dùn kó pọ̀ kó pẹ́ kó dùn kó pọ̀ kó pẹ́. lọ́jọ́ ní bó bá ṣe pẹ̀ṣẹ̀ ni o tí mo mọ̀ dá o àti yìí tí mi ò mọ̀ dá ló ń dín lọ ọlọ́run fèrèjì mi o ọlọ́run fèrèjì mi o torí tó bá forí jẹrú gbígbàdúrà lókàn ló jẹ́ pé bó bá ṣe pẹ̀ṣẹ̀ ló ń dín mi lọ́wọ́ o fèrèjì mi yá Rabbi. Pàṣẹ mi rẹ̀ ya Allah torí àìláyé fàfúwání rábì ní kọ̀dí alimtu lílẹ̀dí kọ̀dí kànámi ní mísùnúbì wà máa sí iná nábùsì gàràràzì ní àfùwúkọ̀láwù máa ní fẹ́rùn ṣe àtàmọ́nà. fẹ́rìjì mi aláwọ̀ má jẹ́ kẹ́ni tí yóò dá ẹ̀ mọ̀ ó fi mí ṣẹlẹ́yà ọlọ́run pé ọlọ́run mi dá ọlọ́run mi dá ọlọ́run mi dá o. olùgbẹ̀yà kọ́lá ọlẹ́wà sí ìwọ Ọlámídé aráyé burú gan ọmọ èèyàn yàkà gan o. aráyé burú gan ọmọ èèyàn yàkà gan o. kò sí tó ń fẹ́ gbà níbi àbòsí tó ń ṣe fẹ́rú kó burú fún yan wá sáré kó burú fún nítorí pé kán lè máa sọ pé àwọn tí wí tẹ́lẹ̀ láì ṣàwọn náà lọ́jọ́ láì ṣàwọn náà ní kádàrá o ìwọ máa sọ pé ọlọ́run o má jẹ́ kẹ́ni tí yóò dá ẹ̀ mọ̀ ó fi mí ṣẹlẹ́yà pé ọlọ́run mi dá ọlọ́run mi dá o. torí pé lẹ́ni o àìsànjọ́ mi o ẹ̀gbọ́n wa wá bí láì Taofiki olórúkọ ńlá Koyokoyo mi Taofiki Àjọkẹ́ aláṣẹ fújì ẹ̀rọ ló lékún lọ́dún mo bá ń ṣọdún yìí o mo bá ń ṣọdún tó kọjá tó bá máa fi dẹ̀mí Akasho àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn alátúmọ̀ wà láàyè Koyokoyo ẹ ò ní fẹ́ yìí ṣòpin ọdún tẹ̀ ó ṣe láì torí pé ọlọ́run ló mọ ọdún tá ó ṣe. tèyàn ò ní ṣe mí mọ̀ kò yẹ ní tó ń ṣọdún ọlọ́run lé mọ́dún tá ó ṣe tèyàn ò ní ṣe mí mọ̀ kò yẹ ní tó ń ṣọdún. ẹ
ò ní fẹ́ ìṣòpin ọdún tá a ṣe láyé double celebration àtúndúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ wọn bá lórí àdìsáńdé o Muffy Sabaika mi àdìsá kí blatu ẹ̀gbọ́n tèmi Akasho Mutiu lórí rán Akasho lórí rán òre ni béèyàn bá ń ṣiṣẹ́ kan bọ́lọ́n bá ń gbé ní sókè Akasho lórí rán ara nǹkan tó fi sọ pé olórin progress ni kó máa wọlé kó máa jáde àdìsá mi múfúmúfú ẹ̀yin lẹ́mọ̀ tẹ́ kúrò nù kàn tẹ́ fi dúpẹ́ fọlọ́hún o èyí ò ní jó pin ìrìn àjò tẹ́ máa rìn o ọlọ́run tó ń ṣe tìyín tó ń gbé yín sókè o kó má gbàgbé o àwọn tẹ àkúta tún ń bọ̀ Akasho lórí rán àdìsáwò ní rẹ̀ yìí àṣírí ọ̀la yín nídìí iṣẹ́ orin bàbá mi Àlàó Adékúnlé Màláíkà ò ní jábọ́ láéláé àṣírí ọ̀la yín nídìí iṣẹ́ orin bàbá mi Àlàó Màláíkà ò ní irú wẹ́wẹ́ mọ́ o aṣíwájú ni wọ́n kọ́ ló máa jẹ́ kàn rẹ̀ torí pé Àlàó ló sọ pé ìkòkò kékeré ìyẹn ògùn àgbẹ̀wẹ̀ ìjọrin tì adágún omi náà ò gbére o oṣù kànlá ọ̀rẹ́rù àgbà owó kékeré o kò tó gbajúmọ̀ lò bàbá mi náà sọ pé ọgbọ́n òdìgí àfikáwọ́gùn sí o ìrònú sangbèsè aláwùrà máa fowó gbẹ èyí lọ́rọ̀ bàmí Àlàó Adékúnlé bẹ́ẹ̀ ṣe ń ṣe fọmọdé bẹ́ẹ̀ ṣe ń ṣe fágbà yìí o ẹkùn yàn bẹ́ẹ̀ látọ̀run ni kì í ṣe púpọ̀ àìmọye ẹni tó pọ̀ lọ́wọ́ ẹ̀ tí ò ná síta rárá Dékúnlé ẹni wájú nìyí o ẹ ò ní dèrò ẹ̀yìn èèyàn mi ẹ jọ̀wọ́ ẹ bá mi ṣàbí ẹ ò ní dèrò ẹ̀yìn èmi ní Sabaika múbú. Muffy Sabaika. Ọlọ́run lẹ́yìn gbójúlé. Àdìsá Sabaika múbú. Èyí tá ń ṣẹlẹ̀ ní Akasho lórí rámù tí Babátúndé. Àìṣọjọ́ bí o Koyokoyo táwọn fi igi mi ọmọ àìṣàdé. Àtúnṣe welcome dance àdìsáde èmi Sabaika múbúmúbú. Akasho lórí wo lálẹ́ 29 of June 2025. I'm Beneria Lounge and Club #1 Port Street off Agbero ìyẹn lábúlé ẹgbẹ́ o láti olówó orí èmi wá sí ngọ́lángọ́lá. Gbogbo yín lọ́rọ̀ tó ń bẹ nílé lágí. Gbogbo yín aládùúró ti lọ́kùnrin lóbìnrin o. Ọmọ tọ̀ṣọ́kù kálẹ̀ onítọ́gí. Bàbá Akasho ní ìmọ̀pá fún ẹ̀ tó. Ọmọ tàṣọ ìbànújẹ́ ò ní ìkọ̀mẹ́ láíláí. Tí ń ṣe ń bí tí ń ṣe kí o. Ọmọ tàṣọ bàbá mi wò jẹ́ gbàgbé ẹ̀ Honorable Adéwálé. Happy birthday to you. Ọmọ bá ń lé, ọmọ bá ń ta, ọmọ olówó parí ẹ̀ṣọ́ ọmọ nílé ayé. Aláṣẹ àṣìbúnlọ́lá travel and thought. Aláṣẹ àṣìbúnlọ́lá global resources. Ó ti ń ta mọ́tò Honorable. Kò ní bàjẹ́ fún ẹ̀sọ́ Déwálé. Mo jẹ́ gbàgbé bàbá mi Ṣọlá máníjà ẹ kú àdúró tí wà lọ́jọ́ gbogbo nígbà gbogbo
okùn kan alẹ̀ kan kọ́ láwọn lé kíkú máa máa pa o kàrò máa máa ṣe kíkú máa máa pa o kàrò máa máa ṣe olùgbàyè wa sí ìtọ́ lọ́wọ́ sí wa ọkọ̀ yóò tún dé bàbá rí àná òní mo ṣe o. olùgbàyè wa sí ìtọ́ lọ́wọ́ sí wa ọkọ̀ yóò tún dé bàbá rí àná òní mo ṣe o. símọ́tímọ́ ajé borí entertainment okùn kalẹ̀ nàìjíríà ajé. wọ́n jẹ́ gbàgbé ẹlùkù àtúbọ̀tìwé àjàwádé o. ẹgbọ́n mi adé máa ń láyé lọ́jà máa gbọ́ bí ṣe ń wí. ìbànújẹ́ òní kan òun ẹ̀wọ̀n láíláí. adé máa ń láyé lọ́jà. adé máa ń láyé lọ́jà. bá ń tọ́jú bá mi ọmọ tọ̀sọ̀ ọ̀sán ń gbóná ìbọn ẹ̀ ń gbóná ọ̀sán mọ́nì ẹ̀ ò ní fò láàpìtàn pé lọ́la rí ẹ̀sọ̀ owó ọmọ tọ̀sọ̀ owó la fi ń kọ́lé owó. ayélujára náwó aṣọ òyìnbó ní tọ́kí bàbá mi. owó la fi ń bímọ owó ọmọ tọ̀sọ̀ ẹni tí ó ṣe bí aláàrùn lóyìnbó kó lè ṣe bí àdébọ̀rọ̀ lọ́jà ọba ẹ̀sọ́ owó. ọkọ̀ àdùnnú kò fowó rọlá alágógó lékúlékú abẹ̀yìn àrò pélémọ̀ ó lọ lóde kò kára lé ẹ̀ṣọ́ ọkọ̀ kò fowórọ̀ láṣọ ọmọ ló gbà ọmọ Fọláwí ọmọ àdé ní múngí. ọmọ tọ̀sọ̀kú kálẹ̀ mo kí wọ́n sílé. Retí ẹ̀ lọ́dọ̀ mi òyìnbó ní báńkì tó bá jayé títí tí bá ń tọ́jú ẹ̀ dáadáa. Bàbá mi àjàwò Ibrahim Dèdè. Ayé tí òyì ọkọ̀ mọ̀lára bàbá kí bàbá tọ́ ibà àjàwò Ibrahim Dèdè. Ọmọ tọ̀sọ̀ kí inú kan wò ní ṣe yẹn. Ajébórí entertainment kú kalẹ̀ o. Mo jẹ́ gbàgbé ìdẹ́ra. Àlùbáríkà kú kalẹ̀ ó yá mo ń lọ sọ́dọ̀ bàbá ìdẹ́ra. Sọ́dọ̀ mo ń lọ sọ́dọ̀ bàbá ìdẹ́ra. Ayé lọ́jà náwó ẹ̀ṣọ́. Tímọ́tímọ́ àrùn ṣayé. Mo kíyàkíyà mo gbà fún ẹ dọ́ba. Bá ń tọ́jú bàbá Ṣọlá. Ṣọlá màníjà o. Àtẹ̀lé ní máyà ni wọ́n. Nọ́mbà wá Ṣọlá. Ṣọlá màníjà. Alátìlẹ́yìn tó fẹ́rẹ̀ fún mi. Ìbànújẹ́ ó nìkan rẹ̀ láéláé. Gbogbo lórí tó ń bẹ níbí. Ó kú kalẹ̀ Muffy Sabaika Àdìsá. Wò jẹ́ gbàgbé ẹ̀wẹ̀ sẹ́jí. Wò jẹ́ gbàgbé ẹ̀wẹ̀ sẹ́jí. Ó kú kalẹ̀ ìsìtàbà tájú o. Adéwálé mi ṣọ́ọ̀bọ̀. Tọ́jú jàmọ́ ànábì o. Ṣọlá manager tímọ́tímọ́ bàbá mi olùgbàyè Wàsíù ní Akọ́láwọlé. Tímọ́tímọ́ dádì mi ní Akọ́láwọlé.
ọmọ tọ̀sọ̀ máa ń wọlé máa ń rọlá ọmọ Fọláwíyọ ọmọ tọ̀sọ̀ ìbànújẹ́ ó ní kàn ẹ̀wọ̀n ó yẹ ẹgbẹ́ ọmọ Fọláwíyọ ọmọ Fọláwíyọ ọmọ Fọláwíyọ ọmọ Fọláwíyọ. ọmọ Fọláwíyọ ọmọ Fọláwíyọ ọmọ Fọláwíyọ ọmọ Fọláwíyọ. ó ṣe wọn ṣe kò fowó rọ lákùúkalẹ̀ aláṣọ kò fowó rọ lákùúkalẹ̀ aláṣọ kò fún àwọn eléyìí wọ́n ti ń gbọ́ mi ti pẹ́. wọ́n ti ń gbọ́ mi ti pẹ́. ó ní tipẹ́tipẹ́ náà ti ń gbọ́ Mutiu. ó ní pé tipẹ́tipẹ́ náà ti ń kó Mutiu. máa wọlé. Àkànjí adé mi Saidi Mando onípele ní mọ̀sù ọmọ nígi àlọ́yè máa wọlé máa rọra ọmọ arówólé máa wọlé mọ́ra bá kábíyèsí Àkànjí kábíyèsí Àkànjí bàbá Akasho lórí rọ ẹ̀gbọ́n rọ́dí àtúnyẹ túnlé. ẹ̀gbọ́n rọ́dí àti Yétúndé ayélujáyé ti ń jẹ́ wá sí Yétúndé Alákànjí máa wọlé máa rọra Àkànjí Saidi mi Àkànjí Saidi mi tí mo gbọ́ ni pé Àkànjí a ti ń bàbọ̀ ó tó jọ mẹ́ta. báwo lè mọ̀ràn bá o. Sati. mo ní pé àní a ti ń bá bọ̀ ó tó jọ mẹ́ta. Akasho kí ló sọ wá dẹni yìí ìtẹríba ni kí làwọn olówó fi dá wa mọ̀. kí ni Saidi fi dá wa mọ̀ tó fi ń ṣe tiwa. Àkànjí ọmọ arówó lè ní tẹ́lẹ̀ Àkànjí ẹni rí Canada ló máa wà tó ti ń ṣe dáadáa ọmọ onítẹ̀lẹ̀ ní mọ̀sù ọmọ onígi àlọ́yè. ọmọ mi dúdú tí ń ṣọpa késekése. aláṣẹ Pepsi la Global Resources social club ni wọ́n wà lábúlé Ẹ̀gbá. wọ́n ń talẹ̀ wọ́n ń talẹ̀ wọ́n ń ta mọ́tò ọkọ̀ yìí kábà bọ́ ọmọ rìn sọ́lá. ẹ̀gbọ́n ṣọlá àkọ́gùn nítẹ̀lẹ̀ ẹ̀gbọ́n akínú àjàgùn gbadé. ẹ̀gbọ́n olùgbòde Shamsudeen ìyànà kúkú kí ni wọ́n fi dá wa mọ̀. torí pé mo ti ń bá bọ̀ ó tó jọ mẹ́ta àlùfáà tí wọ́n láre iwájú. olówó àmì o Àkànjí Saidi máa wọlé máa rọra bàbá Akasho ẹ̀tàn dá o onítẹ̀lẹ̀ ní mo sùn. kábíyèsí máa wọlé Àkànjí o padà gbogbo ìtẹ̀lẹ̀. ẹ̀gbọ́n Akasho ní ènìyàn gidi ní kọ̀lọ́n kó máa fi ìyẹ́lẹ̀ láéláé. Àkànjí Saidi máa wọlé máa rọra ẹ má pa Àkànjí ẹ má la Àkànjí o
ẹ má ṣe sọ̀rọ̀ àkànjí láìda bàbá rẹ̀ làkànjí lọ́dọ̀ mi arólò. bàbá rẹ̀ làkànjí lọ́dọ̀ mi bàbá dáadáa làkànjí lọ́dọ̀ mi. aláàánú mi ni aláàánú mi ni àkànjí ṣáìdì mi ọmọ onítẹ̀lẹ̀ ní mọ̀sù ọmọ oníjà lọ́yẹ̀ bàbá Akasho mo gbà fún ẹ̀dọ́gba mo ní pé ẹ máa pàkànjí ẹ máa lọ àkànjí o ẹ máa ṣe sọ̀rọ̀ arówólò. bàbá rẹ̀ làkànjí lọ́dọ̀ mi o bàbá dáadáa làkànjí lọ́dọ̀ mi. onítẹ̀lẹ̀ o ṣáìdì onítẹ̀lẹ̀ o. ọba gbọ́dú kábíyèsí o ọba démọ́lá elétú kábíyèsí o aṣòro táláyà nọ́mbà 1 onítẹ̀lẹ̀ nílùú ọ̀tá o onítẹ̀lẹ̀ nílé àwòrì ìbá mo ní pé arówólò bàbá rẹ lónìlẹ̀ o ìwọ máa rìn máa yọ̀ bàbá rẹ lónìlẹ̀. Mando bàbá rẹ̀ lónìlẹ̀ o bàbá rẹ̀ lónìlẹ̀ o ìwọ máa rìn máa yọ̀ bàbá rẹ̀ lónìlẹ̀. Saidi òwe arówólò ní tèlè àkànjí mi o arówólò ní tèlè o àkànjí paramọ́lẹ̀ kọ̀rọ̀ sí o Saidi bàbá ló jẹ́. Saidi òwe ọmọ kan ní tèmi o. arówólò Saidi òwe arówólò ní tèlè o paramọ́lẹ̀ kọ̀rọ̀ sí o. bàbá tóbi lójọ ó ń fowó ṣoore torí mo ti kọrin kan bí ọdún méjì sẹ́yìn tí mo sọ pé ìlú kan bẹ̀ tó ń sunkún òmìnira. olówó orí mi ìlú kan bẹ̀ tó ń sunkún òmìnira. mo kọrin wípé ìlú kan bẹ̀ tó ń sunkún òmìnira. Akasho ìlú kan bẹ̀ tó ń sunkún òmìnira. ẹ̀yin onílù mi ṣe mọ̀lú ọ̀hún o kẹsàn èmi ti mọ̀lú ọ̀hún ìtẹ̀lẹ̀ àwórì ni mo mọ̀lú ọ̀hún ìtẹ̀lẹ̀ àwórì ni àwọn bàbá tó bí wọn lọ́mọ lábọ́mìnira wọlé náà fi ń járówó lò ọmọ ọkọ náà fi ń járówó lò ọmọ ọkọ náà fi ń járówó lò. Àkànjí olórí ìwàyé olórí ìwà jọ̀wọ́. Mando olórí ìwàyé olórí ìwà jọ̀wọ́. Ìwọ làwa wojúlé sinapa ìwọ làwa fẹ̀yìntì jọ̀wọ́ yé kò má dà wá o. Àkànjí Saidi àdúgbò lọ́ọ̀bà yẹn Adéwálé máa wọlé kí Sọ́díkì o. Honorable Wálé Sọ́díkì ìbáwọlé márùnlá ọmọ bá ń lé ọmọ bá ń ta ọmọ olówó parí ẹ̀ṣọ́ ọmọ nílé ayé. Aláṣẹ àṣìbúnlá travel and tours mo fọlọ́run kì í yẹ Sọ́díkì lónìí pé Koyokoyo àṣìbúnlá travel and tours náà ní kí Koyokoyo pé òkú ọdún ẹ̀mí yẹn aṣọ̀pọ̀ àṣìbúnlá global resources náà ní kí Koyokoyo pé ẹ̀kọ́ ọdún ẹ̀mí wa aṣọ̀pọ̀. Àjọ ń ṣàjọyọ̀ bí ni ọmọ June ni
Adéwálé ti jẹ́ sọ̀díkì o mo fọ́ lọ́rùn sọ ẹ. mo fọ́ lọ́rùn kí o ọkọ̀ alájà Kúdírátù o ọkọ̀ alájà Kúdírátù o àsìkúná ńlá olólùfẹ́ Akasho Mutiu ni àwọn náà sọ wípé bá Akasho bá ti dé orí dé. àwọn náà sọ pé bá Akasho bá ti dé. Ajá Kúdírátù àwọn èèyàn tó ń fẹ́ ta Akasho. gbogbo àwọn èèyàn tó ń fẹ́ ta Akasho. àsìkò nàlá tó ń jẹ́ sọ̀díkì. àníkálà ó máa mà dá àwọn ẹ̀dúró òòrè tó ń ṣe láàyè lọ́wọ́lọ́wọ́. olórí mi Àkànjí kálá ó máa mà dá àwọn ẹ̀dúró òòrè tó ń ṣe láàyè mi lọ́wọ́lọ́wọ́. Àkànjí Adé Sàídì mi. Àkànjí Adé Sàídì mi olórí mi olórí ẹ̀mí ipò àgbà ló wà oníjàbọ̀ láéláé Alákànjí Sàídì mi. ọmọ bá ń lé kọ́ lọ́ máa mà dá ọ́ ẹ̀ dúró òre. ó ṣe láàyè mi lọ́wọ́lọ́wọ́ mi. àwọn náà sọ pé mo ti ń bà bọ̀ ó tó jọ mẹ́ta. ọmọ bá ń lé àṣìbùnálà global àṣìbùnálà travel and tours tó fẹ́ rè Mẹ́kà o àbò fẹ́ lọ umura àbò fẹ́ ṣe ájì o. èèyàn gbọ́ mi èèyàn gbọ́ mi èèyàn gbọ́ mi ìjọba Cairo àbí ìbú o mo fẹ́ láwọn ṣáà o. mo fẹ́ láwọn kíyà 2027 honourable House of Rep Abuja lọmọ ń lọ. Abuja lọmọ ń lọ. Adóodòyò ta Federal Constituency mo fẹ́ lọ́rùn kí ẹ kí Sọ̀díkì o. ẹ kí Sọ̀díkì o wa Adéwálé Sọ̀díkì o. ẹ kí Sọ̀díkì o wa bára mọ́lẹ̀ kọ̀ọ̀rọ̀ sí o Sọ̀díkì bàbá ló jẹ́. Sọ̀díkì o ẹ kí Sọ̀díkì o wa Koyokoyo. Sọ̀díkì o ọ̀rọ̀ rẹ̀ bùdé wálé. Sọ̀díkì o wa bára mọ́lẹ̀ kọ̀ọ̀rọ̀ sí o. Sọ̀díkì o bàbá ló jẹ́. ó yá bá mi pé Adéwálé Sọ̀díkì mi. Adéwálé Sọ̀díkì mi. aláṣàṣubúnálá travel latos. ó kú kalẹ̀ ìbá mi ọ̀ṣọ́ ọmọ tàṣọ máa ń wọlé lọ́dọ̀ mi. ọkọ̀ kò fòrò láàmì àdùnní àdé ọmọ tàṣọ kí ni kò ní ṣe gan láíláí. owó bàbá jùbìrí owó bàbá jàmá wọ́n bá tàṣọ wọ́n bá tàṣọ. èèyàn làwọn máa láìka sẹ́rí kí ọmọ tàṣọ. èèyàn làwọn máa dìbà sẹ́rí kí ọmọ tàṣọ. ọmọ tàṣọ kọ́ bá má pa ẹ̀ sí láíláí. ọmọ tàṣọ. òyìnbó ní takí òyìnbó ẹlẹ́ja. ọmọ tàṣọ máa wọlé máa rọra. ọmọ tàṣọ máa wọlé máa rọra. ọmọ tàṣọ orí òní wúlú. ọmọ tàṣọ lóní wọ́n ti gé sí ẹ lọ wọ́n ti gé sí ẹ lọ.
ibi tó bá ṣètò kì í dé ọ̀rọ̀ owó ló bá ẹ. yéyé ọ̀rọ̀ owó ló bá mi. ọ̀ṣọ́ ọmọ ni ọ̀rọ̀ owó ló bá mi. ó gbọ́ kankan o. ọ̀rọ̀ owó ló bá mi. ọ̀ṣọ́ ọmọ ni ọ̀rọ̀ owó ló bá ẹ. òyìnbó ní tọ́kì. ọ̀rọ̀ owó ló bá ẹ. ọ̀ṣọ́ ọmọ ni ọ̀rọ̀ owó ló bá ẹ. oṣù máa ń lò. ọ̀rọ̀ owó ló bá ẹ. oṣù máa ń lò. yóò ọ̀rọ̀ owó ló bá ẹ. ẹjọ́ kó má gbọ́ púpọ̀ ọ torí ìsáyìdì akànjí. onígbèlè. àfimílẹ̀ sórí omele ìgbàlá Mutiu Akasho lórí rọ́. mo fẹ́ bá sáyìdì akànjí rojọ́ orin. kò fòrọ̀ lámà ó lè òyìnbó aláṣọ. kò fòrọ̀ lákìní ikọ̀ ò ní ṣe yẹ láíláí. ẹ kọ́ pọ̀lẹ́ Akasho bàbá yé. ọ̀ṣọ́ ní tọ́kí òyìnbó ẹlẹ́jà wo pa fún ẹ tó lá ó ní fọlá àgùntàn kó ló lárí. mo wà lọ́dọ̀ Saidi mi Saidi mi Saidi mi. ó ṣe wọ́n yín dà oyin ṣúgà tó náwó ọ̀ṣọ́ mọ́ni mo fọ lọ́hùn kì í yẹ mo gbà fún ẹ tó oyin. ìbànújẹ́ wo ni kò fẹ́ o láéláé. a ò ní fọlá àgùntàn kó ló lárí. oyin 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 náwó ọmọ tó ṣọ́. oyin náwó ìṣọ́. oyin náwó ìṣọ́. oyin náwó ìṣọ́. ẹjọ́ kó má kọ́ la àpọ̀jù omele zẹ́. oyin ó náwó mọ́tòṣọ́ ó náwó ọ̀ṣọ́ onítọ̀ bí ọ̀ṣọ́ ẹlẹ́ja ìbànújẹ́ oníkan mẹ́wọ́n láéláé. mo ní pé bá mi ọlọ́run má pa Saidi kó pẹ́ láyé o ọlọ́run má pa Saidi olórí ẹbí. ọlọ́run má pa Saidi kó pẹ́ láyé ọlọ́run má pa Saidi olórí ẹbí. ìran bàbá tó bí ẹ lọ́mọ o. onítẹ̀lẹ̀ ni mo sún o. Akasho lórí rọ́. èmi kọ́ ló lórí. èmi kọ́ ni artist of today. olówó orí mi ṣàgbọ́ fún mi ní táìmù ni. alákọ̀ọ́nì Saidi olórí ẹbí. ọmọ onítẹ̀lẹ̀ ni mo sún o. ọmọ ní kìíyà lọ́ọ́yẹ. ọmọ mi dúdú tí ń ṣàn pa kọrin kése. akọ̀jì adé mi kò ní mo ṣì. olórí ẹbí máa ń lò. olórí ẹbí àròwó lò. olórí ẹbí àròwó lò. ọ̀ṣọ́ máa wọlé mọ́ra bá. ọ̀ṣọ́ ọmọ ní kí inú kan wò ní ṣe yẹ láéláé. òyìnbó onítọ́kì òyìnbó ẹlẹ́ja. òyìnbó onítọ́kì òyìnbó ẹlẹ́ja. ọ̀ṣọ́ ti bèrè fún kí n tó lọ sáde lọ́wọ́ orí mi àkànjáde. mo ní ènìlẹ̀ orí o ènìlẹ̀ orí o bọ́mọ owó ló ṣe ń fowó ló gbà. ọ̀ṣọ́ èní ni wọ́n rí o bákànjì ṣe ń fowó gbà yìí. ẹyẹ bínú ẹ ọlọ́run ló kẹ́ ẹ. èní ni wọ́n rí o bọ́mọ owó ló ṣe ń fowó ló gbà. èní ni wọ́n rí o bọ̀ṣọ́mọ́nì ṣe ń fowó gbà yìí. ẹyẹ bínú ẹ ọlọ́run ló kẹ́ ẹ. ọ̀ṣọ́ ti bèrè fún ó ní ọ̀ṣọ́ mi ò gbọ́ kú ẹ o mi ò gbọ́ kú ẹ owó tí o onírárè onírárùn mi gbọ́ kú ẹ onírárè mi ò gbọ́ kú ẹ ọ̀ṣọ́ mọ́nì
ọ̀ṣọ́ ọmọ ni òyìnbó ẹlẹ́jà èèyàn tó lu kìló ní wípé kìló wádé tẹ̀yìn yóò lè ṣe kẹ́yìn màmá jó orí aláyélúwà ó dá lára gan tẹ̀gọ̀gọ̀ o. orí Sulemọ̀nà ó dá lára gan. ó ní gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o èmi appreciate yín ọ̀ṣàmọ́ni ló sọ bẹ́ẹ̀ kí n wí olólùfẹ́ aláwo Màláíkà Sẹ́ríkì ọ̀ṣọ́ nìyẹn o ìbànújẹ́ oníkòwé lọ́la náà bí lókè ọ̀rẹ́ ọlọ́run àkọ́kọ́ rọ́bà náà àti ó ṣe ọ̀ṣọ́ mọ́ ní ọ̀ṣọ́ lónìí mi ò gbọ́ ọkú ẹ̀ onírárẹ̀ ìwọ owó tí o owó tí onírárẹ̀ ọ̀ṣọ́lẹ́rí ẹ̀ onírárẹ̀ ó ṣe wọn ṣọ ọ̀ṣọ́ mo fọ lọ́ṣọ́ ẹ̀ ó yá mo ní pé ẹ bá ń pe ọ̀ṣọ́ o aláwọ̀ ewé mi ọ̀ṣọ́ oyin oṣooṣù oyin ọ̀ṣọ́ aláwọ̀ ewé mi ọ̀ṣọ́ oṣooṣù ọ̀ṣọ́ onítọ́kì mi ọ̀ṣọ́ ọ̀ṣọ́ onítọ́kì mi èèyàn sọlá mi máa ń jà mo kì í èèyàn sọlá mi máa ń jà mo kì í tọ́jú dé mọ́láyé lọ́jà bàbá mi náà bàbá ìgbàláyé Mutiu Akasho lórí rọ ọ̀ṣọ́ mọ́ ni mo fọlọ́hún ìṣọ́ ẹ̀ o ọ̀ṣọ́ mo fọlọ́hún ìṣọ́ ẹ̀ o mo fọlọ́hún ìṣọ́ ẹ̀ o ọ̀ṣọ́ èèyàn tàlàwé Màláíkà o èèyàn Sẹ́ríkì Fújì o èèyàn Sẹ́ríkì Fújì o ọ̀ṣọ́ ló ní ọ̀rọ̀ owó ló bá ẹ ọ̀rọ̀ owó ló bá ẹ ọ̀rọ̀ owó ló bá ẹ àlàyé ẹjọ́ olùgbàyè ọ̀dá wa òkèlè mi ti fararun bẹ̀ ó ti fara gbágbá Akasho ọba mi ò lè rárùn epo mọ́ ọ̀ṣọ́ mo fọlọ́hún kí ẹ mo gbà fún ẹ tó oyè ẹ bá ń pẹ́ ọ̀ṣọ́ o onítọ́kì mi ọ̀ṣọ́ ọ̀ṣọ́ o Fọláwíyọ ọ̀ṣọ́ ṣe lè fún mi lódìdí torí pé tí bá ti fojú kan ọ̀ṣọ́ pálípálí ni wọ́n máa gbà ó pálípálí ni wọ́n máa gbà ó èrò ṣùpọ̀ nílẹ̀ tó fẹ́ kọrin o pálípálí ni wọ́n máa gbà ó èèyàn ṣùpọ̀ nílẹ̀ tó fẹ́ kọrin o mo fọlọ́hún ẹjọ́.